وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم ألم يعلموا أن الله يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون قالوا للمؤمنين قالوا بابا العباد قالوا بابا المؤمنين قالوا شيخ كمالي قالوا شيخ آدم قالوا بابا وغير قالوا ما بيت مري قالوا زنوا لهدبي قالوا سوا بابا وطاب قالوا سوا شيخ كبيري قالوا سوا بابا مزيري قالوا سوا بابا لوجه قالوا سوا ما بزاد بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أي من أتى ذنبه وتأرى بزالته آمين ويا من ارتجى الحسنى من الله والقربى آمين تحدث الله في كل ساعة على خير مبعوث وأكرم من نبع صلى الله عليه وسلم ومن لا يضيف فإن دعاءه نعم يجري بنا ومقارنا بعود ما صلى يا مصطفى يا صفوة رحماني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حمدا لمن قال والبلد الطيب يخرج نباته بإذن الله والذي خبث لا يخرج إلا نكدا صلاة وسلام على من قال حب الوطن من الإيمان صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الذين آمنوا به وآووه ونصروه واتبعوا النور الذي أنزل معه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله تعالى وبركاته أدوك فلو الحمد لله جماعة جاء أدوك فلو لك الحمد لله أقوى وجاوه لواني الحمد لله
méjì òdodo ẹyọ kan. أعانكم الله. A sọ fún wa níjẹta sọ́lá náà á tó sọ lónìí. Insha Allah. Tí ọpẹ́ bá dọ́gba lóbì kan náà, Na'am. kì í bíyàn nínú. Allah. Bẹ́ẹ̀ tí èèyàn bá ṣe irú oríire tó ṣe tí bá ń dúpẹ́ inú òní bí ọ. Allah. Torúwọ náà ní oríire ńlá. Allahu Akbar. Téèyàn bá wọnú họ́ọ̀lù yìí lónìí, tí ì bá ṣe ọmọ ọ̀fà inú ló sì bàjẹ́ díẹ̀. Allah. Àmọ́ tí òfin ní bàjẹ́ púpọ̀ ni pé ọ̀tá lọ́fà. Allah. Ọ̀fà dání. Bẹ́ẹ̀ni. Ọ̀fà dọ́rẹ̀. Bẹ́ẹ̀ni. Ọdún ìlú ọ̀fà. Na'am. Ọní nǹkan ṣe pẹ̀lú ọ̀fà. Na'am. Kẹ́límà ọ̀fà ó gbanú ayé rẹ̀ kọjá. Allah. Tabala ń dúpẹ́ pé ọmọ ọ̀fà ní á nínà ròyìn. Na'am. Allah. Torí gbogbo ẹni tó wá bí lónìí, ọ̀fà. Damallahu hayatakum. Bó ti kú ó lé àmàlú tó gbé wá, àmọ́ bó ti dẹnu ọ̀nà yìí tó fẹ́ wọlé ló bá dá ra dọmọ ọ̀fà. Ètò tó wá kárí pé àwọn ọ̀fà lọ́lọ́run sórí náà fún. Ìgbà tó ríre náà ti lè kárí pé gbogbo àwọn ọ̀fà lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún àfi ká dúpẹ́ fọ́lọ́. Níjọ́ tá ń bọ̀ ayé a rísìkì ẹ̀ báyé ni. Ẹ̀yin ẹlẹ́kọ̀ọ́ lẹ́jọ̀gbọ́ yìí ẹni gbogbo ẹni tí ò bá lè rísìkì nǹkan láyé kò lè dè yẹ. Gbogbo ẹni tí ò bá lè tèkì rísìkì kò lè dè yẹ. Damallahu hayatakum. Ayé ta wá ìgbà rísìkì ẹni tó rà máa ń tá gbàdé. Allah. Ọpẹ́ wa ni pé àwa rísìkì ẹ̀ àwa bára wa nínú ọ̀fà. Alhamdulillah. Ọlọ́run wa ní akábàámà. Allah. Alhamdulillah. Ọmọ ọ̀fà ní á. Ọmọ wa pèdè kan ní ṣe tí mo lọ kí wọn. Na'am. Wọ́n ní gbogbo tí bá ń jọ ọmọ ọ̀fà láyé ọmọ ọkọ ní. Allah. Tẹ́ ẹ bá ti rọ́mọ ọ̀fà tí ò sí bí ọmọ ọkọ ẹ béèrè lọ́wọ́ yẹ ẹ̀gbọ́n ló ti gbé wá. Allah. Kó tètè dá padà síbi tó ti wá àwọn náà láàdì yìí. Allah. Ọmọ ọkọ gbáà ní á. Alhamdulillah. A sì tún jẹ́wọ́ ọmọ ọkọ ní gbogbo ìlú òní. Insha Allah. Adúpẹ́ fọlọ́. Ìkẹ́ àti ìgẹ̀ kó máa bá òjíṣẹ́ ńlá Muhammad. Ya Mustafa. Àní tákìtì ọ̀rọ̀. Damallahu hayatakum. Torí gbogbo àwọn olóríire tí bẹ́ẹ̀ bí àfẹ́ kábùrú ṣe wọ́n dọjú alẹ́. Allah. Kò ní jẹ́ tákìtì ọ̀rọ̀. Tábà kọ protocol ní tá a dáyé bá. Tábà ní ká tẹ̀lé Ọlọ́run lè má fẹ́ bẹ́ẹ̀. Allah. Ẹ jẹ́ àṣẹ yìí tí Islam jọ sọ fún gbogbo wọn. Na'am. Tábà ní a máa kíyàn bẹ́ẹ̀ ti fún mi níwèé. Lẹ́bàá ní kí bàbá wa alága kí n tó máa kí gbogbo èèyàn. Na'am. Àmọ́ tí bá sí bẹ́ẹ̀ bàbá alága gan ní fẹ́ bẹ́ẹ̀. Allah. Torí wọ́n dá Ọlọ́run mọ̀ ju ọ lọ. Allah. Kò ní jẹ́ ni wọ́n mì. Insha Allah. Tábà kíyàn ní ìjòkó yìí, táàsì Ọlọ́run ti fẹ́ kí dùnú Ọlọ́run lè máa pọ̀ nílùú Ọ̀fà bó ti wáyé. Bàbá wa àgbà ìmọ̀ọ́mọ̀ lákọ̀ọ́kọ́. Allah. Damallahu hayatakum. Mo kí ìjòkó bàbá. Damallahu hayatakum. Tí èèyàn bá jẹ pírẹsidẹ́ǹtì bì kan àbọ̀ bá jẹ chairman, tá bá ń sọ fún ọ pé ìmáàmù wà lábẹ́ chairman, ṣèbí wọ́n ń tàn ọ́ ní sọ́mọ pé kò yẹ kí wò tán ra rẹ̀. Allah. Àwọn atásòfin yẹn wọ́n ń tàn ọ́ ní. Tọ́. Àmọ́ wo kò yẹ kó ṣe kéde. Ọ̀tá rẹ̀. Wọ́n ṣe wà ń wájú ẹni tó lè rùkú àti tó bá rù. Allah. Ó lè forí kalẹ̀ àti tó bá forí kalẹ̀. Allah. Wàláhì tó o bá yẹ sálámà kó tó sálámà ọ̀ tọ̀rọ̀ rẹ̀. Allah. Ṣé tá bá ń tẹ̀yà tó yẹ kéèyàn ó tẹ̀ rẹ̀? Ìyẹn tó tọ́ra rẹ̀. Ọmọ ládùúgbò lù. Àbọ̀wọ̀ ìmáàmù lákọ́kọ́ kí. Damallahu hayatakum. Ní gbogbo ọmọ ọkọ̀ ọ̀fà ń fẹ́ bẹ́ẹ̀. Insha Allah. Ọlọ́run ní fi kankan sí àlàáfíà rẹ̀. Àmín. Ọlọ́dẹ ìbí mo kí wọn. Damallahu Bàbá hayatakum. Fásitì mo kí wọn. Bàbá wa di jẹ́nẹ̀rà. Bàbá wa jáde sí àgbà. Damallahu Àwọn hayatakum. mẹ́rẹ̀ẹ̀rin tó wà wájú wa nù. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe ń kanṣu. Bẹ́ẹ̀ni. Bàbá wa ìmáàmù láti Kàkúrú kì í. Na'am. Iná ìbí Damallahu kí hayatakum. wọ́n tó dé. Na'am. Mo kí bàbá wa Adébísí. Damallahu Bàbá hayatakum. wa Ìlàlẹ̀ Àmà. Damallahu hayatakum.
our secretary fún mission board. Qadama Allahu hayatahu. Wọ́n wá darí kíkì mi sí bàbá olórí òní. Allah. Bàbá wa Abdulrauf Bisi Sọlámi. Qadama Allahu hayatahu. Ìgbà ayé dá púpọ̀. Allah. Ọlá àníyàn tẹ fi gbàṣẹ́ òlérí. Allah. Wọ́n ẹgbẹ́ tó tẹ gbà níbẹ̀rẹ̀ àníyàn náà ò bá dáa kò ní máa rí báyìí. Ọlọ́run kó bá ṣe é pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. Mo wá fi ti tọrọ fún bàbá olóògbé. Bàbá tó èdè tẹ̀jọ́ tukọ̀ náà ló máa kí bàbá. Àmín. Bàbá wa àgbà lórí ìjòkó president wa náà ó di. Qadama Allahu hayatahu. Àwọn adé ìwọ̀n mo kí. Qadama Allahu hayatahu mal arz. Àmín. Mo kí ọ̀gá táyáyá. Allah. Ní a bá ti kàwé tó bá gba professor kò tó sì kàwé. Allah. Ọ̀dà káwa náà rìn academic life ó jẹ́ àgbọn pàtàkì yìí púpọ̀. Allah. Mo ti kí bàbá wa lásìkò mo kí bàbá wa professor Muhammad Kabir. Kí bàbá wa Alájọ Àtọ̀wọ̀ṣí. Mo wá kí bàbá wa Alájọ Abdulgani. Qadama Allahu hayatahu. Àmín. Bàbá wa Bákàgà. Qadama Allahu hayatahu. Wọ́n wá fún yín ní òyì tí Ọlọ́run fi pa oríṣiríṣi nǹkan rẹ̀. Torí báńkà tí ó bá síwájú Ọlọ́run tó fi kàkí àmọ́ yóò múra. Allah. Mo mọ̀ pé ìpawà báńkà tí ó ṣe kéde. Tí ó pass. Tí ó kọjá. Àmọ́ lọ́wọ́ wá sáànù igbó jẹ́ ẹni máa ṣe kéde kan tí ó máa fọ́ yóò níbi tí ó bá ń fọ́ dé. Allah. Tó bá wá yá gbogbo ẹ̀ àwọn ajẹ́ bá sáànù kọ́ àti gbàgbà wá lóòótọ́ wá lè dúwájú Ọlọ́run tó náà bá sáànù rẹ̀ lè tó. Allah. Ní sí sẹ́sì pẹ̀lú. Àmín. Gbogbo àwọn olóyè ń lo kí lórí grand patron tiwa ní Al-Misri Dawa Foundation. Qadama Allahu hayatahu. Aláàjì wa Abdulhakeem Ọ̀pẹ̀yẹmí Abdul-Lateef. Qadama Allahu hayatahu. Kúrò lórí Fàbúrúsí. Àmín. Àwọn ẹ̀yà wa ní ẹ̀yin lẹ kún ọjà tá à ń ná ìlọ́wọ́ lójú máa ṣe sí. Ọjà tí yẹn bá ná tó lè bá ti ṣàdúrà fún yẹn tí ò lọ́wọ́ sí kò ní dálé. Gbogbo ẹ̀yà wa kẹ́rì adẹ́sàdúrà fún wa lójú wa kẹ́rì wá sọ ma pé tẹ̀sí lẹ́yìn ó pọ̀ ní tẹ̀sí lójú wa. Allah. Gbogbo ọmọ tí yín náà la yóò máa dúró ní. Àmín. Gbogbo olólùfẹ́ Ọ̀fà ti bẹ lórí ìdókòó yìí. Allah. Atọrọ fún yín Ọlọ́run ní ìbàdí tí yín náà rẹ̀. Àmín. Òye àwa náà àtẹ̀jísáyé la bọ́ Ọ̀fà báyìí. Allah. Èmi wá máa bíra mi káde bàbá látọ̀ fà ní ìlú òní ìgbà tí wá ní. Báàmì ṣe ohun tí òun fẹ́ mi ní ètò fọ́fà. Allah. Àti bàbá àti ìyá ọlọ́ọ̀ká kúkẹ́ báàmì bá dáhùn lọ sí. La hawla Wala quwwata illa billahi. èyí tẹ́ pé wá sí lónìí nílùú Ọ̀fà bá a ti máa jẹ́ àwòkọ́ṣe rere fún gbogbo ìlú ó tún wà tó ṣe bẹ́ẹ̀ lónìí abọ́ ọ̀pọ̀ afáàbò tẹ̀lé Qadama Allahu hayatahu. òjíṣẹ́ ńlá Muhammad ọ̀rọ̀ fẹ́ẹ̀ lú lásọ a sì gbà wá yànjú ká tó ìlú wa ṣe ó tán nǹkan méjì tó gbé wa. Níjọ́ tí wọ́n ní kó fi lọ kó jáde. Sallallahu alaihi wasallam. Nílùú Mẹ́kà. Ìgbà tó wá dé wòlé. Òjíṣẹ́ ńlá tó wá kọjú sínú Mẹ́kà báyìí. Ó ní àyà Mẹ́kàdà. Lawla anna ahlaka akhrajuni ma kharajtu. Sallallahu alaihi wasallam. Tílu èèyàn tó bá jẹ́ kéréje ọmọ ọkọ máa fọwọ́ ọ̀lú ẹ̀sọ̀ yà ní pèlè tó bá jẹ́ ìlú ńlá. Òjíṣẹ́ ńlá ni ìwọ Mẹ́kà bí n ti lọ tí ibà ṣe pé àwọn aráàlú rẹ̀ tẹ́lẹ̀ kó jáde ní kó wí kí jáde nínú rẹ̀ tó túmọ̀ sí pé ìyẹn gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀. Tó bá yẹ pé ìfẹ́ ìlú náà ló kó adọ lónìí àsọ̀rọ̀ lọ́wọ́ sí. Alẹ́ mi wà Muhammad. Wọ́n sọ̀rọ̀ ìlú fún wa. Àdìsí kan tí àwọn afá kọ́ wa náà wọ́n wá jọ mọ̀ náà nínú Súnánù Tirmidhi. Òjíṣẹ́ ńlá wọn ni máa àti yabaka min baladi. Wa ma ahabbaka ilayya. Wa lawla anna qawmi akhrajuni minka ma sakantu ghayraka. Tirmidhi ti gbàwá ìtì. Ma àti yabaka min baladi. Gbogbo wa tá a lè kó níbí là ń sọ pé njọ́ tèmi ti ń rìn òwò náà sọ bẹ́ẹ̀ lọ kàdé bí òbí ìbò dàtọ́ fà. Bẹ́ẹ̀
mẹ́ta wọ́n ní ẹni gbọ́ awuyewuye mi o pẹ̀lú àwọn ọ̀sán yóò di awuyewuye tí ó pọ̀ torí tí ó bi ni pé ètò sọ̀rọ̀ wa sọ sí mi lọ́wọ́ àmọ́ ń lọ fẹjọ́ rẹ sún ọba àdúgbò náà yìí sì sọ fún ìmáàmù àgbà àdúgbò náà yìí wà ní kí bàbá wọn lọ́fọ̀ gbọ́ kẹsẹ́ẹ̀tì náà ká tó bẹ̀rẹ̀ lórí kó kọ́ sọ̀rọ̀ bàbá ní bẹ́ẹ̀ ni ìlú Ọ̀fà láti rí ìyá kan ṣoṣo tó bí pòfẹ́sọ̀ márùn-ún ẹ̀sọ̀ mi bó ti wá kúnnú dùnú nínú Ọ̀fà wọ́n ṣe statistics àrígbé ilé tí mo ti kàwé pàápàá nínú Ọ̀fà Nigeria secondary school. Allah dàmàlọ́wọ́ ẹ̀ tó. Ìwé ìwé kàwé ilé tí yẹn àárọ̀ wọn Nigeria secondary school. Allah. Ṣé rúdú bẹ́ẹ̀ ni yóò bu ẹnu àtẹ́kù? Nàá a sì jẹ mọ́mù tí ó kọ́ mọ́. Allah. Ìmáàmù oníwàásí ìmáàmù gbogbo òlú tó tún wájú oníwàásí sọ mí lẹ́yìn ọ̀dọ̀ wa. Allah. Alẹ́ ní ìmáàmù ẹni àbẹ́ òpèsè wáàsí. Allah. Alẹ́ oníwàásí àmọ́ kìí ṣe ìmáàmù àgbà. Allah. Ọ̀gọ́ Na'am. ọba wa sàgbà gbogbo àwọn ọba. Allah. Adamallahu hayatakum. Ààfin tiwa wọ́n máa gbérù yẹn bẹ̀rẹ̀. Kì í kò sí sọ̀rọ̀ láàfin Ọlọ́fà. Allah. Gbérù mi ló wà láàfin Ọlọ́fà. Allahu akbar. Gbogbo tọ́lọ̀ bá wá sí fún kálukú náà ni ó pè ní nǹkan. Allah. Ọ̀dùnmọ́lá ló tọ́jú ìbò. Yakhruju nabatuhu bi idhni rabbih. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبلد الطيب يخرج نباته بإذن ربه. Tí àwọn olóríire bá pilẹ̀ àkíyèsí tó máa ṣe lòdì àwọn owó gánà pilẹ̀ lọ́fà. Àwọn tó yẹ ká máa ṣàdúrà tó yẹ ká máa dúró. Yakhruju nabatuhu. Àwọn ẹni wọ́n bí gbogbo ẹ̀yọ́ olóríire tá a lè pè bí ìdí rọ́bà bọ́lọ̀ tí lọ́wọ́ sí láti lọ tí wọ́n tẹ̀ fún yàn. Allah. Wọ́n lẹ́bi ọ̀gbìn. Wọ́n lẹ́bi ọ̀gbìn ìlú tí wọ́n bá fi àìsí kọ́lọ́nù ẹ̀tẹ̀ lọ́jọ́ bẹ̀rẹ̀. Kò sí tí ó jáde bẹ́ẹ̀ nígbà lákìlá. Àfi ẹni tí wọ́n jẹ máyé. Sọ ọmọ ọ̀fà kan níbi kan tó ọmọ tó ṣe jẹ máyé. Àwọn tí wọ́n tẹ̀lú àwọn ni wọ́n ṣe. Allah. Wọ̀nà tẹ́lẹ̀ àlà áńtárìhì orí pa wọn ní gbogbo yín náà tọ̀lẹ̀ ìdèyàn. Lónìí náà a tún fẹ́ forí bá rí kalẹ̀ káwọn tó ṣe kí ni. Allah. Adamallahu hayatakum. Gbogbo àwọn òjòba nǹkan. Òjíṣẹ́ ńlá Muhammad. sallallahu alayhi wa sallam. Ó ní tí ẹ bá fẹ́ràn àdú ẹ̀. Minal iman wọn korúkọ rẹ sínú àwọn mùmínì òdodo lọ́gbẹ̀dẹ̀ kìíyà. Allah. Èní àbí. Na'am. Sí gbogbo àwọn tó kú bá lọ. Na'am. Lẹ́ẹ̀kejì torí àsìkò wọ́n wá ní gbogbo àwọn tá a wá wọ́n fẹ́ nawọ́ ìrànlọ́wọ́ sí a. Pé ibi tẹ́ ẹ ṣe dé o àdúgbò àmọ́ lóore. Allah. Àmọ́ wà tó kù. Ibi tá a ti wá dọ̀lọ́rọ̀ Na'am. ìbéèrè. وللبر أوقات وبالبر راحة ومن شأنه التسويف ومن شأنه تسويف للبر يشتم gbọ́dọ̀ tóbi jọba. وللبر أوقات Sẹ́yìn àlìbíwù أعانكم الله kéèyàn ò lè hùwà rẹ̀ أوقات kéèyàn ò lè ṣiṣẹ́ rẹ̀ kí wọ́n kéèyàn sí ìdásítọ̀ náà àbí ìdásí ìlú أعانكم àbí ìdásí ayé ọmọ làkejì. Àwòkọ́ọ̀tù ó lásìkò tó o bá ṣe ní dédé àsìkò ìyẹn gorí yẹn lọ́jọ́ alẹ́ الله tó o bá ìdájọ́ sí pé mò ń ronú pé kó bá dìgbà míì ó lè bọ́. Yẹ fún alápèjú ètò yìí o. Sọ̀rọ̀ pé 2019 kò yọ ọkọ̀ lọ́mọ kàtọ́. بẹ́ẹ̀ Ọwọ́ ni àbáyé lọ lẹ́ẹ̀mí. Ẹ̀mí yẹn 20 kí ló bọ́ sí. 2020 Sáyé lọ́kà yọ. kò yọ
ní tí 2021 yìí kò yọ òun láì sáyé rẹ̀ 2022. Allah. وللبر أوقات وللفعل رعاة. àwọn òfin yá mọ̀ wá wọ́n ti yá mọ̀ wá. kí ni a jókòó. ó yẹ kó lọ 2019 ọkọ̀ ó yẹ kó rán ìyàwó rẹ̀ ọkọ̀ ó yẹ kó rán bàá rẹ̀ ọkọ̀ ó rán bàbá rẹ̀ ó yẹ kó rán màá rẹ̀ ọkọ̀ ó yẹ kó rán àbúrò rẹ̀ ọkọ̀ wọ́n ní kí n tó lówó ìdí ẹ̀ tó bá dẹ̀ ẹ̀mí mú wa lọ ẹ̀mí ìgbòho náà jẹ́ lọ àbí. bẹ́ẹ̀ni. 2021 náà kò sáàyè rẹ̀ ìmí tó ti dé 2022 kò tó sáàyè rẹ̀. àṣé èèyàn sóore lásìkò gbàgbọ́ ẹ̀ kẹ́kọ̀ọ́ sí. وللبر أوقات وبالفعل راحة. ó ká rọ́bì ọ̀tá fún wa bàbá wa tí wọ́n fún wa nílé tọ́kọ́kọ́ fún wa ṣọ́ọ̀bù tá a fi bẹ̀rẹ̀ ilé kí ó. ní 1958 àbí ìtàkùn sínú búrókì òun kàgbà tí mo dé. tó yá tó padà di yàrá méjì tó wá di mọ́sálásí ọ̀fà ní F3 ẹ̀ka ìbáyìí kí bàbá wọn fún wa lọ́dọ̀ náà òun ni ò ti sí mọ́ ẹ̀. nígbà tó wá padà fẹ́ ta àwọn aníkí ni wọ́ọ̀tì ilé wọn ni wọ́ọ̀tì yẹn bá ó ní ẹmú 50% rẹ̀ wá. òun ló di 3 story ká kọ kò bá di 10 story òun tó pilẹ̀ rẹ̀ ládàá rẹ̀ yóò máa gba ìdá kíá. وللبر أوقات وبالفعل راحة. وبإحسانه تثويف للبر يشتم. ṣùgbọ́n ní tí máa ṣe gbogbo wa lórí àtẹ̀síwì ká máa dágbà sí rere ṣíṣe. àmọ́ kò fẹ́ abí tí kò. wọ̀nyá wa. ويا وقت نام لوقت للبر بعد ماذا وقته المرجوح فيه فيندم. ẹ̀dá máa kábàámà ni torí dọ́tọ̀ bá ń rí oore àwọn tó ṣe kò ní yí ọgọ́rọ̀ wọn ti kò tó bá kó wọn dá sí tọ́lọ́. ọ̀túnbọ̀ tọ́ba tó wá ṣe tọ́ba dé láti kìí àmọ̀ tọ́ba kó dáadáa rẹ̀ sí wọn wájú báyìí ọ̀sùn wọn sàbámọ̀ pé ìmọ̀ pé yóò tó tó báyìí ọlọ́run. bẹ́ẹ̀ ni wọ́n ti bá tó ṣe jù bẹ́ẹ̀ lọ tó ráyè rẹ̀ wà jọ lọ. bàbá dé. فبادر إلى الإحسان قبل وفاته. ló bá rí bẹ́ẹ̀ بادر mọ́jọ́ dé ní sẹ́kọ̀ǹsì kan إلى الإحسان gbogbo tí wọ́n ti ń tọ́ sí rere láyé قبل فواته. bá a ti jòkó yìí kíní kó máa wá sẹ́mi rẹ̀ sínú olúwarí wa náwó tó máa bẹ pé yẹn ló lọ yìí sínú olúwarí wa ṣe kíní kan tó wà ní ṣe àríwí ló fi ṣe kó kàn ẹni ó wáyé tí ń sọ bẹ́ẹ̀ ayé tó wà nù tọ́ bá sì lọ́ọ́ wo tiẹ̀ wọ̀ ní ṣe rere ẹyọ kan láyé níbi tó ti fẹ́ kó ìyàwó rẹ̀ lówó tó mọ̀ ní àwọn ọ̀bàjẹ́ ọ̀fẹ́ bọ̀ àbúrò rẹ̀ lówó ní ọ̀bàjẹ́ ọ̀fẹ́ bọ̀ ọ̀rẹ́ rẹ̀ lówó ní àwọn ọmọ wa níbi tá a ti rẹ́ni tó fẹ́ rán yẹn Mákà kó wá pe ọ̀rẹ́ rẹ̀ wàláhì mo ti ń ronú lágbájá kí n rán ní Mákà lọ́dún ní aláàjì ẹ bá ti rí báwọn ọmọ rẹ̀ pé owó ń bẹ lọ́wọ́ yẹn ni bá ti rán yẹn kan kí wàá rọ òkú yẹ kí n ṣe fún ẹ bá owó kó kàn máa fi ṣe bísínẹ́sì bí èlò lọ wá rò pé mo lè fún bá fún bíi 250 tó mọ̀ mánéjì rẹ̀ ó ní ẹ̀yẹ́ pé 250 ó tó ní yóò tó ó sì wọnú ilé ó sì lọ kó 250 wá. owó náà mo fẹ́ rán Mákà ọ̀yà àgbà 250. فبادر إلى الإحسان قبل فواته. ó ní àlájì nínú àgbà ni wọ́n sọ ayé wà ẹsẹ̀ làwọn èèyàn tó bá ti rí wọn rò pé ìyá ló lẹ́ ló lọ́wọ́ wá sí òun ìwọ náà mo fẹ́ rán ń bọ̀ sí kí àwọn yóò máa rí bíbà tó ń bẹ lọ́wọ́ mi ìwọ náà yóò bá 250 wá. àwọn Mákà sí gbogbo béèyàn ti rí púpọ̀ ní fẹ́ ṣe rere láyé fún ẹ̀kọ́ lè jẹ́ ẹ̀yin tí wọ́n pè فبادر. ẹ má wo tèèyàn gbogbo àwọn tọ́lọ̀ tó tì á tá a máa sọ fún wọn pé dáṣì tọ́lọ̀ ẹ ọ̀gá tèmi máa sọ fún wọn ẹ sọ pé ẹ̀yin àtọ́lọ̀ ní sọ wò tẹ bá dẹ́ wọ ọ̀gbìyàn bí mo rẹ̀ bẹ̀rù gbogbo ọ̀gbìn fún alájọ wọn pé wà sí wọn máa ní fún sídìí lówó yìí sí wọn máa ní fún táìká lówó yìí ìyá rẹ̀ tó fẹ́ fún lówó àwọn yóò sọ pé ọmọ fún alájọ wọn rò pọ̀ ló ń gbọ́ bá tọ́ bá tọ́. بادر إلى الإحسان kọ́bílà fàwa قبل فواته. ó ní àsìkò tó fẹ́ ṣe tágbára ni wọ́n sì í. فما برها أجبل محرم محرم. وأفضل الناس وأفضل الناس ما بين الورى رجل تبنى على يقضى
Na'am. وأفضل الناس ẹ̀ẹ̀mẹ́ni ayé yẹ jù. Allah. بين الورى رجل òun lẹni tó ṣe wípé kí ni túbùdọ̀ تقضى على يده للناس حاجات túbùdọ̀ àlàyé ni oníṣẹ́ dà. أعانكم الله تقضى على يده للناس حاجات تقضى على يده للناس حاجات ẹ wọ bọ́lọ̀ tí kò yí síwájú yìí gbogbo ẹ̀ dá pé الله kẹ̀yìn má ti ìkọ́wà náà ti tu àgápé lónìí. Allah. sọ́lọ́ ò ní ṣe bẹ́ẹ̀. Ó lè ó lè ṣe bẹ́ẹ̀ kọ́wà náà tí kan tó àga wọ́n ń já tẹ́ǹtì ta. أعانكم الله ọ̀gbọ̀n pẹ̀lú éèjì rẹ̀ wọ́n fi ṣe. ìwọ orí bàbá rẹ̀ gáàdì iṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ ló ti dàgbà tó. ó sàgbàbà rẹ̀. èèyàn ni ẹni tí ń lórí ọ́fíìsì rẹ̀ o déédéé ọ̀nkù rẹ̀ ni. Allah. yóò tún wá káwọ́ ẹ̀yìn ọ̀gá ẹ̀fídé yóò tún gba pọ́fúlù lọ́wọ́ rẹ̀. ọba tó ṣe bá tí ò sí ọdún kìkejì Allah. ọdún lórí rẹ̀ jù. Alhamdulillah. afdọ́lù nọ́ọ̀sì. للناس حاجات látọ́nà àná. لا تمنعن يد المعروف عن أحد máa dún tẹ̀wọ̀ ما دمت مقتدرا فالسعد تارات ما دمت مقتدرا فالسعد تارات sọ́ọ́rí nínú tí tòun ẹgbẹ́ gbọ́ dáadáa ìyá náà wọ́n ní wá ọkọ̀ òun yẹn lẹ́bi. لا تمنعن yálẹ̀ máa rúfi. يد المعروف عن أحد ṣé rí ọwọ́ rẹ̀ yín tẹ̀ máa ń náà tí ò sún yín o. لا تمنعن téèyàn bá máa tán pèlú ọwọ́ rẹ̀ títa Allah. yóò fi gbogbo ayé rẹ̀ tọrẹ. Allah. لا تمنعن أعانكم ọ̀gá àwọn òbíṣẹ́lá Muhammad. صلى الله عليه وسلم ó ní tọ́ba fẹ́ fún yẹn lówó tọ́ba náwó sí yẹn báyìí. ọ̀rìbọ̀wọ̀ rẹ̀ ti súnmọ́ ọwọ́ rẹ̀ tó kó tó kan ọwọ́ rẹ̀ ọwọ́ màláìkà nínú ọkọ̀ dé sí. الله tó bá dé sọ̀rọ̀ màláìkà wọ́n wàá mú lọ sánmà keje. الله wọ́n wàá lọ fi gbin igi kan síbẹ̀ iye èso àtẹwé tí igi yẹn bá kú ìjọ ọ̀gbẹ́dà kì í àwọn ìlànà fún ọkọ̀ fún. الله أكبر لا تمنعن má kọ̀ fún yàn. يد المعروف عن أحد dábàá ń kalẹ̀kùn rẹ̀ mọ́ sí. Máa sí. ọmọ tó fà á. ما دمت مقتدرا فالسعد ما دمت مقتدرا ọmọ tó bá ní káyé yóò máa yọ ọ́lẹ̀ máa ṣe. náà máa ń béèrè pé kí ni ìgbà wo lè yá wà kó yọ ọ́lẹ̀ téèyàn gbọ́dọ̀ yọ. أعانكم الله ṣé ìsọ̀gbà tó yọ ọ́lẹ̀ fún un. نعم sọ̀rọ̀ aṣọ tó wọ̀ wá sóde. ọ̀gọ́ aṣọ ìtọ́ sí kí ni. وصدي òun nìkan lásọ rẹ̀ nínú gbogbo aṣọ tó ní láyé. سبحان الله máa dún tẹ mọ̀kádìrà tó o bá ti ní ju déédéé tó o bùkátà bọ̀. ọkọ̀ bí ọwọ́ tà méjì síwájú ọkọ̀ tí kú ọ̀tà méjì síwájú ẹ fún lómi wọn àti bá mú kàtà mo fẹ́ mú kìtì ni. tó o bá ti lè ṣàgbá kinní kan tá a bá ti béèrè tó lé sí nǹkan o tiẹ̀ kọ́ máa yọ fún ẹni tọ́lọ́ rẹ sí ọ. الله dáadáa ní àná yẹn dẹ̀ لا تمنعن يد المعروف عن أحد máa dún tẹ mọ̀kádìrà. ما دمت مقتدرا فالسعد تارات ọ̀gbọ́n ẹni sáàdù sọ́ọ́rí oríire táǹkò. تارات tààrọ̀tù ìmọ̀ yìí kan yẹn. Allah. tó bá ti yí kan ọ́ ẹ̀mbrẹ́sì rẹ̀. الله bí bọ́fà ti tó bọ́ ti pọ̀ tó lẹ̀ bọ́ ti soríire tó wọ́n wá rántí mi lólóyè. Allah. aláwọ̀ الله wọ́ṣùkò واشكر فضائل صنع الله إذ جعلت báwọn gbọ́ wọ́ṣùkò wọ́n máa ń síbẹ̀ dúpẹ́ fọ̀tọ́ ilẹ̀ sọ́ni ìlà bí ọlọ́run ó sì sáyé mi báyìí ìwé mélòó mu wá mọ̀ الله ọlọ́run ìwé mélòó mu kà. الله àwọn rántí bàtà wà á sùn àwọn èèyàn mú ìwé débi pé àwọn ọmọ ẹni pé yóò táwọn ilé bá ń so yiri bó làwọ́ wà. Allah. rántí iṣẹ́ mélòó mu mọ̀ kọ́sítọ́mọ̀ mélòó mu ní Allah. ọ̀nà mélòó ní ti gbàṣẹ́ káyé ló wá dáa tó báyìí. Allah. ọ̀dọ́ ìlà sùn ìlà إذ جعلت bọ́lọ̀ tí bọ́ dìsáyà ayé rẹ̀ kàn máa fi dúpẹ́. Alhamdulillah. ọ̀dọ́ tó bá pè mí pẹ̀lú ara mi yàrá máa sì kú ẹkún mo sì nígbà yẹn ọ̀dọ́. Allah. ọtún wá ṣe kíní kan ọlọ́run kì í sábà dùn fóbi kó dùn fọmọ. Allah. ọ̀pọ̀
lágbájá olóríire ni ọ́ ó tún wá ìsàn sára rẹ̀ ní ẹkún ọdún bẹ̀rẹ̀ lọ́tọ̀. Alhamdulillah. ọmọ nǹkan ni ìyá wa ní ó bẹ̀rẹ̀ lórí bá rẹ̀ ló bá bẹ̀rẹ̀ lórí rẹ̀ ìwọ ká tó fi rí dòdó lára ọmọ. ọ̀dọ́ ìlà sún ìlà bọ́lọ̀ tí wọ́n dìsá ayé rẹ̀ ó tó lọ́pẹ́. dábàá ní afẹ́sẹ̀ kíní kan lọ́fà mọ́ àwa rẹ̀ ti kíní kan bí bàbá wa tí a máa ti ká yìí. gan ronú bóòní ti pọ̀ tí ò ní parẹ́ lọ́fà mọ́. ìdíjú ìlà ti إليك لعلك عند الناس حاجات. Ọlọ́run ní kí ọ̀fà mọ́ owó oorun pé àdúgbò ṣe gbùgbùgbù méje nídìí ẹ̀sìn. Àwa afẹ́fẹ́ ní ìmoore hàn tí ẹnì kọ̀ọ̀kan wa tán pè wí tí ẹni tá a bá kó ní tá a bá délé ká tó máa lọ sí sájídá tó ṣùkúrì. Àforí kalẹ̀ fún ọ̀tọ̀ ọlọ́run gbẹ tó fà mí yọ láàrin ogúnlọ́gọ̀. Ìlú kan lọ fà kó ṣe pé tí olórí ní ọgọ́rùn-ún tó bá ń rìn báyìí kẹfà sì tún ẹ̀gbẹ́ ọ̀sùn tó ní ọgọ́rùn-ún lójú lẹ́nu. Kọ́bá tó lè wo wájú wọ́n tó ní olórí ilé bí ọgọ́rùn-ún mẹ́ta. Kọ́bá ìsíjú ẹ̀yìn wọ́n ní olórí ilé bí ọgọ́rùn-ún mẹ́rin. Kìnní kan wá bẹ́ẹ̀ dábí bí òkú lọ. Bọ́lọ̀ ti kí ẹ tó bẹ́ẹ̀ lọ fẹ́ràn náà. Ẹ sọ ọdún náà tí gbogbo wọn lọ lé ọdún tí wọ́n lọ December tí wọ́n lọ Easter tí gbogbo olóríire tó máa fẹ́ fagagbága fún wọn apàdé láàfin ọba wọn láìjà. Alhamdulillah. Ẹ sọ̀lú tẹ̀rí pé olówó kì í jẹ́ lọ́sí olówó kan gbogbo wọn wà lọ àfin kábíyèsí oríire ti pọ̀ tó lára gbogbo wọn ìkan òpó kan èmi wọn sọ fún ọ pé ìlú ìlú ni gbogbo ẹ̀ ọdún tó rí tó rí bẹ́ẹ̀ ó ti wá ga tó wọ́n wá rántí wọ wọ́n sì ń gu áńdù rẹ láti fà jáde àbí wọ́n á rògbò pé màá rẹ ló yẹ ká fún ó yẹ ká fún bàá rẹ ẹ̀gbọ́n rẹ ni àbúrò rẹ ni igun tí gbogbo wa kọ síbi ní gbogbo àjọ tó lórí rẹ. ìlú wa bí àbáwọ̀ ojú àrùn ti máa sọ ìlú kan táyì tí háyé yẹn àfi tó máa háyà wá ní. kódà ó lè débi pé a ní bàbá ṣètò pé a ní pàfà láti ká. ọmọ ọkọ̀ fàlápè. tó bá rí bẹ́ẹ̀ gbogbo àwọn tó lọ ń ṣàánú lọ́sàn yìí tí wọ́n ronú rere mọ́ wà yìí gbogbo ọ̀tán pè wá sí ẹ̀jẹ̀ àdúgbò ti ìlú yìí wọ́n ti mú wa lọ kẹ́hìndé táwọn wájú náà láàmú wa tí ẹni tó bá kẹ́ ẹ dásí lọ́wọ́ mo fẹ́ kí gbogbo wọn fúnra wa ní challenge kan àti mi mo jíradé ẹ mọ tẹ́sí mo fẹ́ kó kálukú tẹ́sí mo ti dáa tó ọmọ bóyá tó bá kú gan ọmọ náà gbà lẹ́yìn tó bá fún wa bí ìwọ wa lè sọ fún wa àtó èmi sọ̀gbọ́ bóyá mo ṣe dáadáa sí èèyàn mẹ́wàá tí n bá ní ká tẹ̀lé mi dé ní wọ́n fà ẹ gbọ́dọ̀ tẹ̀lé mi dé bẹ pẹ̀lú 100,000. tó o bá eré èèyàn mẹ́wàá tó o lè gbè tí wọ́n lè tẹ̀lé ọ lọ tún àbẹ̀ṣẹṣẹ. ó dá 100 pọ̀ bí. bẹ́ẹ̀ni. ó yẹ kí n lè méyàn mẹ́wàá wá tí mo ti ṣe dáadáa fún níláyé náà lè fún wa 50,000. tó o bá yí ajábọ̀rọ̀ sí ẹ̀yìn àbẹ̀ṣẹṣẹ. 50 kọ́ àbí. bẹ́ẹ̀ni. bí mo ṣe ṣe dáadáa tó nínú ayé àwọn èèyàn àfà ó yẹ kí n lè rí èèyàn mẹ́wàá tí lè tẹ̀lé mi dé mọ́ṣáláṣí ìlú pé 20,000. tó o bá yí ọmọlúwàbí rẹ kú yẹ ká. ó ní àfà 20 lọ́lọ́ ó dájá sọ̀kalẹ̀. 10,000 èèyàn mélòó. èèyàn mẹ́wàá. tó o bá yí ọmọlúwàbí rẹ kú yẹ ká. tọ́bọ̀ wá ní 5,000 èèyàn mẹ́wàá ọ̀tún rí ọ̀rẹ́ èèyàn tọ́mọ rẹ̀ lọ rí ọkọ̀ yìí tó ọ̀gùn 10,000 ọ̀rẹ́ èèyàn tọ́mọ rẹ̀ fẹ́ sí freedom yìí tó ọ̀gùn 10,000 ọ̀rẹ́ ni tó pè ọ sí sílé tó ní owó ní ẹ̀dá tó báyìí kó ní ẹgbà tèmi náà ni ọ̀rẹ́ èèyàn tọ́mọ rẹ̀ fẹ́ sí òrìmọ̀ tó ní ẹgbà àpò ráìsì ọ̀sẹ̀ rí ọ̀tún rí 5,000 àlè já wálẹ̀ jùlọ ọba ikú ọ̀lẹ́ra dùá. wúlò nù 5,000 ọ̀lẹ́yìn mẹ́wàá tó lè sàánù rẹ̀ bí mo máa láti rí 5,000.
tí o bá ti sí ìjòkó ìlọ́pàá wa rẹ̀ dà. Allah. Mo mà lájà rí 5,000 wọ́n ṣe púpọ̀ ní ayé mi 5,000 èèyàn mẹ́wàá tá a bá ti rí ọ̀pásì. Allah. Gbogbo ẹ̀yin tẹ̀ ti dá sí níkọ̀rọ̀ ó ti pamọ́ tó tẹ̀ dá sí níkọ̀rọ̀ làṣírí tú sí alẹ́ gbangba. Allah. Bẹ́ẹ̀ ti rò bá mọ̀ bẹ́ẹ̀ ti náwó sí alọ́fà bọ̀ bẹ́ẹ̀ ti ní kó pamọ́ tó ẹ̀ bẹ́ẹ̀ kéde gbọ́ gbogbo ẹ̀ là ń gbọ́. Allah. Ọlọ́run máa bá dúpẹ́ fún yìí o. Àmín. Yóò dúpẹ́ ọ̀rọ̀ yóò dúpẹ́ gbangba fún yìí. Àmín. Ọ̀la ìyá nábì lọ́wọ́ gbọ́. Sallallahu alaihi wasallam. Níparí àbẹ̀wò fún lu ọ̀fà. Allah. Ọlọ́run àbẹ̀wò pẹ̀lú ara àfikọ̀ kan tá a gbọ́ nínú sítì kẹ́límà kọ̀ọ̀kan ìbára kọ̀ọ̀kan ááyá kọ̀ọ̀kan ọ̀rọ̀ Ọlọ́run tí ó ṣiṣẹ́ nínú ayé gbogbo wa àti tàwásùn síwájú Ọlọ́run gbogbo àwa tí wọ́n pè kíkà wá dá sí ibi tá a ti mọ̀ lónìí tó tán bẹ̀. Àmín. Ìkàkàlà wa bẹ̀ náà sí kó dáàbò báyé wá sí dáàbò táwọn òbí wa lọ náà dé táwọn ọmọ wọn dáàbò tí a. Àmín. Àwa bẹ̀ ọ́ táyé wọn bá dáa táwọn sì wọn lọ dájú ọmọ sí. Àmín. Jẹ́ wọn ò lè sànjọ́. Àmín. Níparí Ọlọ́run gbogbo ọmọ tí ó tara gbogbo ajáde má fi kànṣẹ́ rú ọ̀kan o. Àmín. Wọ́n wàá sí wọn lọ́ta ara wọn. Àmín. Wọ́n di wọn ṣe nǹkan mi lẹ́yìn Islam. Àmín. Fikọ́ wa ní lọ́jọ́ alẹ́. آمين. Subhana rabbika. ورب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Bó ti dáa tó. Na'am. Tá a dáa fẹ́ sí ìrànlọ́wọ́ ẹ̀. Na'am. Ètò kan tó wà tá a gbé kalẹ̀ ní mọ́sálásí wa. Ọ̀fà mọ́ọ̀sì. Ètò zaka àti sadakatul jariya. Ó ṣe pàtàkì. Tó kù bá kú tábàwá wá wọn ní ká ṣe sadakatul jariya. Na'am. Èmi sọ fún wa o gbogbo àwọn afáwọn náà jòkó ètò bá rí bẹ́ẹ̀ wọ́n ní òbí bẹ́ẹ̀. Tábàlẹ̀ yẹn kú ẹ ṣe sadakatul jariya fún. نعم. Ẹgbẹ́ kànga ẹ̀kọ́ mọ́sálásí ẹ̀kọ́ lè gé o fún bàbá yín àbí ìyá yín abẹ́gbọ̀n rẹ̀ kan. Tábàlẹ̀ ẹ̀kọ́ fún wàláhì wọ́n tẹ̀. Allah. الله. Sọ́gbọ̀dọ̀ wọ́n ti Na'am. kẹ́. Wọ́n tẹ̀ yín. Sadakatul jariya ni tó fún ara rẹ̀ sí kọ́tó kú. Allah. الله. Mọ́sálásí tó ọkọ́ fúnra rẹ̀. Na'am. Ilé ìgbé tó ọkọ́ fúnra rẹ̀. Allah. Bọ́ọ̀lù tó ọgbẹ́ fúnra rẹ̀. Òun náà ń pè ní sadakatul jariya. Gbogbo ẹ̀yin tó lọ sí àná tẹ́tí kọ́ ọlọ́run dùgbẹ̀ rẹ̀ fún yín. آمين. Sọ lẹ́yìn tẹ́tí kọ́ Na'am. tọ́ ti nílé bíi méjì Bẹ́ẹ̀ni. tó ti gbé mẹ́ta Bẹ́ẹ̀ni. tó ti gbé mẹ́rin Bẹ́ẹ̀ni. tó ti gbé márùn-ún Bẹ́ẹ̀ni. tọ́ ti kọ́ mọ́sálásí Na'am. ìkọ́lé o. Allah. Kí ni mo wí? Ìkọ́lé. Tí kọ́. Torí tí ó ṣẹlẹ̀ ládùúgbò dúkìá ẹ̀ tọ́ báyìí kó kalẹ̀ tọ́ báyìí lọ báyìí. Àwọn ọmọ tá à ń bá lò lọ́wọ́ ẹ̀ àwọn generation ọmọ ẹ̀ mo tún sọ fún abiwá àti kàlánà ó kàn lé létí rẹ̀ ni Na'am. àmọ́ ọ̀pọ̀ àti lọ bí òkú bí ṣe àti ìrọmọ táwọn òbí wọn tọ́ gẹ́gẹ́ èèyàn táwa fẹ́ ṣàdúrà fún àbá wọn àbí ìyá wọn tó kú káwá ní àfà déédé owó ansẹt tí mo lò yìí mo fi ṣàdúrà fún bàbá mi kò sí bí ṣe déédé owó ansẹt nílò Kò lè fi àti bẹ́ẹ̀. ètò lè fi ṣàdúrà fún mi. Allah. Sọ nínú dúkìá rẹ tó pọ̀ tó tọ́ba ìrọmọ tó lè yọ 1% ṣàdúrà fún ọtọ̀ ọba sí olórí rẹ̀ jù 1% ló pọ̀. Allah. Nínú lórí ìdókòwò yìí aláwọ̀ tá ní 100 million cash àwọn tá ní property 100 million wà tọ́mọ ojoogun àbí. Bẹ́ẹ̀ni. Èló ni 1% 100 million jẹ̀mọ́ 1 million. 1 million àbí. Bẹ́ẹ̀ni. Ẹ̀sọ́ ìdókòwò tẹ ẹ lọ tẹ ẹ rí ká kó dúkìá bí 100 million tọ́mọ wá dìde pé lórúkọ bàbá wa tó lọ 1 million wà lóra lè yà fà kò sí ìdísè kò sí. mo ò lè fún ọ ní 1% tó bá lọ. Allah. Àwọn ilé ìdáhùn òbí o. Na'am. Àwọn ọmọ tá a ti kú tó ti fojú pé gbogbo ogun. Ó mi báyìí mo lè ti kiri, ó mi báyìí mo lè ti kiri, wọ́n ti kiri tán. Allah. Àwọn ò ní yọ fúnra rẹ̀ láti sìn. Lọ́nà fi ní káyọ̀ zàká, ká sì ṣe sàárà, ọ̀fà mọ́ ọ̀tún tó wá gbé kalẹ̀ létò, alẹ́ kọ́mítì kúmọ̀ náà, àwọn tó ṣe finú tán. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn tọ́lọ̀ bá kò láṣìírí ẹjẹ́ ayọ̀ ìwọ̀ ọ̀tọ̀ náà nínú dúkìá wa. Allah. 1/40 ládùúgbò dúkìá yìí. Ọlọ́run wa ní bá mú bá ń dá sí 40 nínú tí mo kó fún ọ̀pá mẹ́lọ̀ kan. Bá ń fún ẹrú mi tára ní kí 39 yókù mọ́ bá parí mọ́ lọ́wọ́ bọ́ọ̀dù náà tó bẹ ẹ̀ka lọ́dún náà lọ yọ tabayọ fún ọ̀fà mọ́ọ̀sì gbogbo tó báyẹ kí wọ́n lò sí láàrin àwọn pẹ̀lú ọlọ́run wọ́n ti yọ tiẹ̀. Allah. Ó tún lù síbẹ̀ sàdákà náà tún wà àwọn ọmọ òrukàn náà tún wà àwọn opó náà tún wà nínú rẹ̀ náà nínú táàsì náà ni ọlọ́mọsá gbà ní sẹ́yìn. Àmín.
ìlú Ọ̀fà ọlọ́mọdé ó bàjẹ́. Àmín. Agboolé ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọdé ó dàrú. Àmín. Ọ̀dẹ̀dẹ̀ wa dákun ọlọ́mọdé ó tú. Àmín. Ìyàrá ẹnì kọ̀ọ̀kan wa náà sì gbogbo alólórí. Olórí orí ju tá a máa tọrọ náà ní kọ́lọ̀ kó dàbò. Kó má wò wá wa, kó má wò rìn wa, kó má wò ṣe sí wa, kó wọlé àfẹ́ àlẹ́bí Muhammad. Kó fàlì jẹ́ náà dàbò wa. Àmín. Bá a ti ríra wa yìí, ìjókòó yà bẹ́ẹ̀ lọ. Àtẹ̀tí ó tó wá kí gbogbo wọn pàdé láti jẹ́ náà. Àmín. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi.